wọ́n ṣe àìsí ó bàbá Fàtáì méjèèjì ṣó ti yé yín Àtúnraṣe àti bọ̀bọ̀ ìbò Parakoyi Musufiu Ajaniwo èèyàn alága nọmba 1 gbogbo sábò èmi ni bàbá mo fi da lọ́tún lọ́sí àfà Tógo ní gbogbo ayé mọ̀ mí sí mo gbé tuntun dé gbogbo ayé ẹ̀sùn mọ́ bí ẹ̀bùn ni o ẹgbẹ́nu sí ẹ̀bùn ni o kí ẹgbẹ́ gẹ̀ẹ́sì. àfà Tógo ìgbà wo lẹ wá dùn ní fújì. àbí sùúrù kò mà ní bàjẹ́ kí ẹ mọ̀ pé ọ̀nà kan ọjà so bákan ni àwọn Pàṣọ tó ti bẹ̀rẹ̀ tó fi débẹ̀ bákan ni àwọn Saheed tó ti bẹ̀rẹ̀ tó fi débẹ̀ mi náà wò pé akémi náà fi orin kún bóyá ẹ̀ máa débẹ̀ kò tún bẹ́ẹ̀ lọ́jà dé. àìmàsìkò ló ń dààmú ẹ̀dá. àìmàsìkò ló ń dààmú ẹ̀dá ó yà mọ́ gbọ́yìn. àìmàsìkò ló ń dààmú ẹ̀dá agbọ́n tó ní fújì wá sí lè ta fà. àìmàsìkò ló ń da ìdà láàmú tíyàn bá ti wá kọrin onífújì wá tó ní ti àfà kò ní bàjẹ́ o mi ò ní gbọ́ kú ẹ ṣe rí bàjẹ́ lẹ́kọ̀ọ́ tó bá sọ tọrọ fún tó máa ń bá a lára mu ni tó ń get point mi ṣùgbọ́n aláìmọ̀kan ni òdodo máa ń gbòdì lára ẹ̀ tó ti yé nítorí sọ yẹn ó ti yé mi ju bó ṣe sọ lọ ọmọ ọ̀gá mi kò ní bàjẹ́ fún yín àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ tán á di òdìdí ẹ ṣe púpọ̀ ẹ wá like ẹ share ẹ follow ẹ.